ìlú ò fara rọ nígbà tí ó kàn án. Èmi tí ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́yìn ó kàn mí. Bàbá dáadáa mú kí bí ọ̀rọ̀ bá débẹ̀ á ṣàdúrà lérí rẹ̀. Bàbá chairman gbogbo tán fẹ́ dálẹ̀ náà wọ́n dálẹ̀ yìí, wọ́n ti kó wa sí wàhálà báyìí. Tálíkà ni ò gbádùn mọ́. Àwọn ń fi security wọ́n fi ń ṣọ́ra wọn lórí tí wọ́n ní kí n sọ̀rọ̀ lérí àbòsí àti ìgbẹ̀yìn alábòsí. Mo wá bẹ̀ wá torí tọ́lọ́run ẹ gbà fún mi bẹ́ẹ̀. Gbogbo àyè tọ́lọ́run bá ní pé àsìkò tọ́lọ́run bá ní ká lò kọ́lọ̀ Musa fàlìbáríkà sí. Ṣe bá ń sáàmì torí tọ́lọ́run. Nítorí tí ma dúdú ti àdúrà láyé kó mọ̀ lẹ́ni sí àmì ni. Ẹwà bá ń gbé lóhun báyìí pé bí àṣàtà kọ́lọ́dọ̀ bàbá tó jẹ́ yí pé ètò bá dáwọ́ dé àlùbáríkà yóò sì sùn bẹ̀rẹ̀. Kódà láì sí wọn láyé mọ́ àlùbáríkà sì ń lọ. Ẹwù yìí tà ń ṣe lọ́wọ́ nìsí. Èwo lẹ fẹ́ rí bàbá pé tí ò lọ. Ẹlòmíì wọ́n fẹ́ rí rẹ̀ sọ nǹkan yóò sì túká. Àpèsè tó lágbà púpọ̀ ni ní bàbá wa Lájí àgbà. Mo wá bá yìí ń bọ̀ wá o. Mo wá bára wa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pọ́ ọjà táàjọ́ náà yìí. Ọlọ́run jó kalẹ̀ dáadáa jù báyìí lọ. Sábì tó ní tó Ọlọ́run. Ẹ dákun ẹ bá gbé lóò báyìí pé Bismillahir-Rahmanir-Rahim. Ẹ̀tọ́ Ọlọ́run bá fẹ́ fi dúpẹ́ fọ́lọ́run tó mọ̀ pé Ọlọ́run sí kádàrá pé kẹ́nu òun kó yà kó fi Bismillah kó fi dúpẹ́ fọ́lọ́run. Ó ní Bismillahir-Rahmanir-Rahim. Ó dàpọ̀ àwọn ìyá wa gbọ́n wa dáadáa. Bismillahir-Rahmanir-Rahim. Àlùbáríkà ti wọ́nù. Ẹ̀rí tàbí Kùránì lálùbáríkà. Súrà wo ní bẹ̀rù Kùránì tí ò sí Bismillah ilẹ̀. Kọ́nà nígbà tí ó di pé ọ̀kan tí ò ní bẹ̀rẹ̀ rẹ̀ ó padà lọ búwà ní yáyà kẹrin. Èyí tó wá kàn báyìí ẹni tó wá fẹ́ lálùbáríkà ní kó bá mi wí Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Èdò kọ́kọ́ dáyé nù. Kọ́mọ kéwù rẹ̀ tó wá sí ìkún tí ń jó níwà sí àgbáyé. Ẹni tí ò bá tí wí àlùbáríkà ló fẹ́ fún ọrùn ni. Ètò já máa wò pákájọ́ máa wí papọ̀. Wọ́n ní bẹ́ẹ̀ bá wà àlùbáríkà láyé gbogbo àdúrà kọ̀ọ̀kan ló nítumọ̀ ẹ̀. Sáà tí mo sàṣàlátù fún Ànábì. Ìwọ́n wo bí iṣẹ́ wí náà ẹ bá wí lẹ́ẹ̀kan sí Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa ashabihi wa sallim. Kamọ́sàbòsí mẹ́ta ní wí àmọ́lẹ̀kẹta mọ́kàlè mi ti gbà lọ́dọ̀ ọgbọ̀n wà sí àgbáyé. Olúbẹ̀mí náà bá sí mọ́, èmi náà fẹ́ lásàlátù ti mi. Mọ́kà ló fi hàn wá. Ọwọ́ Mustapha, àsàlátù tí mo ṣe ní ìbò lórí sí. Wọ́n ní ààrẹ fún mọ́ láyé àlùbáríkà lọ́hùn. Lọ bá púrọ́ ìrìnà Ọlọ́run. Ẹ bá wípé Allahumma salli. Allahumma salli. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Níbi sayyidina ẹbá jáde máa. Ala sayyidina Muhammadin. Ala sayyidina Muhammadin. Wa ala alihi. Wa ala alihi. Wa ashabihi. Wa ashabihi. Wa atibaihi. Wa atibaihi. Wa salli. Wa salli. Ṣé wọ́n iṣẹ́ àtibá wà lájàgbà ní sí? Gbogbo wa yìí ni àtibá wà lájàgbà. Ọlọ́run. Àlájàgbà
rahimahullah. Bá a bá sì ní ká mọ̀ sọ́ lọ wọ́n mọ̀ níbi tani ò bá tún wí. Ọ̀rọ̀ alájà ìgbà kọjá púpọ̀. Ọwọ́ kó ìmọ̀ àtàlìbáríkà. Ọwọ́ rọ̀ sí wọn. Ẹlẹ́ẹ̀kẹta tájọ wí, òun náà ni alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Dákùn tó lọ ọlọ́pọ̀ sọ pé eré tó ń tọrọ ní kèétí ìtì ọlọ́wọ́. Bá wí lẹ́ẹ̀kejì pé alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Ṣé bíbí náà láti gbọ́ lọ́dọ̀ àbáwà lájẹ́ àgbà. Rahimahullah. Pé èyí tí ń bá ń bẹ́lẹ̀ tí wò mọ́ ní tó fúnra sí ní táyé rí lára rẹ̀ ni yóò bọ̀ dé mọ́lẹ̀. Èyí tí wọ́n pọ̀ wá tójú tí ó rí nì yóò wá fà wá. Bá wí lẹ́lẹ̀kẹ́ra pé alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Bàbá alájábà àwọn ni wọ́n wí yìí fún wa. لسيد مجدد ومثيل ورسي الأرقاء. Àbáwà Ibrahim, bàbá ní kìún. إن الكمال Ẹ̀ẹ́dọ̀ pé kàmọ́lá ni. لسيد مجدد. Bọ́bá lọ wọ́n dúpẹ́ fọ́lọ̀ ẹ̀sọ́ pé alhamdulillah. Ẹwà bá dé alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Àbíbí náà kọ́ ni bàbá ti wí fún wa ni. Ẹni tó yẹ pé àníyàn rẹ̀ dáa, àníyàn bàbá kọjá púpọ̀, ó kọjá bá níyàn ò bá dáa ni hákíbà ò ní dáa. Kọ́lá bọ̀ bá kírun tó ń gbààwẹ̀ tó yọ zakati tó yọ gbogbo ẹ̀, bá níyàn ò bá dẹ̀ ò ní ní okú sínú àátìmọ̀. Àníyàn ṣe kókó púpọ̀. Ọyá yàfà. Ibẹ̀ tí kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀, mo sọ fún wa pé àdúrà lọ̀rọ̀ wá kàn àwa tálíkà. Ọ̀dọ̀ ta la fẹ́ lọ, níbo la fẹ́ sá sí, tó bá ní hey báyìí ní ìsìkálùkù wọlé lọ. Àti bá débẹ̀ báyìí, àti wọ̀ lẹ́wù àgbòsí àwọ̀ láti ìyàwó sí ìyàwó, ọmọ sí bàbá, mọ́gàjílé, sẹ́ni tí ń ṣe mọ́gàjílé lérí, ọkọ sí ìyàwó, àfọ́sọmọkéwú, olórí, ṣe lè rúbà àwùjọ. Ọ̀rẹ́ sọ̀rẹ́ oyá yìí. Ọ̀rẹ́ ló wà tà ní ìsìn, kárí ẹni bá ní kò sí àbí? Àfá, pọ́nà bá ní kó débẹ̀. Àwọn zúwà jẹ́ nínú. Nítorí pé sọ̀díkù wà, kọ̀ríbù wà, àbíbù wà, àlílù wà. A kàn ń lọ ni, ìtọ́nà bá ní kálukú fẹ́ jẹ́ láyé lókù báyìí. Al-ìháhù, ìlìháhù. Àwọn àfá àlábà ní àfi, al-ìháhù. Kéèyàn dún ní máa nǹkan. Wa husni dhanni billahi. Kéèyàn sì láníyàn tó dáa, èròǹgbà tó dáa. Wa adamul ya'as. Kéèyàn sì mọ́ jákàn. Ó tẹ̀lé mi mọ́ jàmá. Ànábì Muhammad ló sọ. Sallallahu alayhi wa sallam. Ànábì ní ẹ̀sì yóò bá ànábì jàmá. Àbá. Jẹ́ sọ fún ọ̀lọ́ tẹ́kàrà rẹ láti ní lọ. Ọ ń sàdúwà ni. Lọ́wọ́, Asib Nafsaka. Ọwọ́ wà ní òkú bàbá. Èwo ni ò ti wí fún ọ.
pé tó bá ṣe báyìí làdúrà ló fi gbà ìlẹ̀háwù ni ò sí fún ọ ìwọ kókó mọ́ kullu mulihin ẹ̀rí jama al-ihawu kéyàn dún ní mọ̀ nǹkan o mẹ̀sẹ̀ tó ti dá ọwọ́ pé yá kàdímù kó ṣe fún ọ nísì wọ́n máa fọ́ ní 100 kó ṣe ó gbà ìwọ ní kó lọ chẹ́kì ara rẹ̀ ọ wà padà sẹ́yìn ni pé ìbò mo ti rọ́lù nǹkan al-ihawu wal-husni zọ́ni àdúrà tó bẹ́ jòkó ṣe ni sáníyàn rẹ̀ dá ó ti ṣàbòsí pẹ̀lú Ọlọ́run wà ádámù yas ìjẹ́ tó lọ tráyé rí náà wò báyá yóò nígbà bí kò ní rí bẹ́ẹ̀ ó ti jákàn èwo kọ́ Ọlọ́run tàà jù sí tí ò ní mú ìjọ tó bá káàbà alájàgbà lájọ́ mi bàbá ní gbogbo ẹ̀tẹ́wọ́ bàbá wà ní Bismillahirrahmanirrahim ẹyọ kan náà yá sì mọ́ lọlé yóò sì rí bẹ́ẹ̀. ìkan mẹ́ta tí mo kà yí mínú àzọ́mì asbabul ijaba iná àwọn kan tó gátájú àmọ́ fi gbà ní ìdí tó jẹ́ ìfi ọ̀rọ̀ àdúrà bẹ̀rẹ̀ ẹ̀dàwọn ẹ̀farabalẹ̀ ọmọ yìí àdúrà ló ràn wá o àti sàárà ẹ̀rí àzọ́mù azúlìm èyí tó burú jù náà bò sí láyé wà àṣádùhù èyí tó tó àfà tó tún lè jùlọ àṣíríkù billah pàápàá jùlọ àsìkò tá a wà ní ìsìn tí wọ́n láwọn ààbú wọn o tó rá nábì ti sọ̀rọ̀ wọn kalẹ̀ ẹ̀sì yóò bá nábì Muhammad má ṣe bú ẹ̀sì wọn tó gọ́mọ̀ fẹ́nu ká ẹ̀sì tí ẹ náà àmẹ́bí tá lọ ń bẹ̀ wọ́n ní kí àbá ọmọ wọlẹ̀ ibi tá lọ níbẹ̀ ẹnàbí kan bẹ lára pẹ̀lú wáyà yìí ni ó ti di gèfèrí kí ló kọ̀ ọ́ ọlọ́bá wọn dá sí wọ́n ṣe kírísímásì ìbínú tó bí Ọlọ́run nújù ní ẹwà lè ìjọ tó bí ọmọ Ọlọ́run ni wọ́n lọ jókòó tì so Ọlọ́run bí ma ní wọ́n ní kí bàbá ọmọ wọlẹ̀ Walhamdulillah astaghfir la ilaha illallah kí bàbá wà lọ́jà àrí bàbá pẹ̀lú ọlọ́pọ̀lọpọ̀ tó ní kẹfẹ́jọ́ dàrú ìdí aláàgbájì ọlọ́pẹ́ tó kí tọ́kù láíláí ìbálẹ̀ tó wà bẹ́ẹ̀ ọlọ́pẹ́ tó kù láíláí ìní àfáàgbà ọlọ́pẹ́ tó kù alhamdulillah astaghfirullah Adékò ìpára, adékò àdájá mọ́sàbá sọ́pọ̀ àwọn alájẹ́gbà. Subhanallah. Súnmúrẹ́ jùlọ ìdàbí ọlọ́pẹ́jọ́ bàjẹ́. Alhamdulillah, astaghfirullah. Gbogbo jíjá jàbí alábà ọlọ́pẹ́jọ́ bàjẹ́. ANSARU-ISLAM ọlọ́pẹ́jọ́ bàjẹ́. Inú Ìlọrin ọlọ́pẹ́sà fi wọ́n láyé sẹ́lẹ̀. Ìdàmú, ìpáyà, ìdáyà, ọlọ́pẹ́sà bá wá ká kúrò. Ọlọ́pẹ́ sọ̀rọ̀ sẹ́ni kọ̀ọ̀kan wá. Gbogbo àwọn èèyàn wa tó wọ́n káyà ní ọlọ́pẹ́sà fi sọ̀rọ̀ sọ́wọ́. Àpọ̀ ọlọ́run, ìfàyàbalẹ̀, ọlọ́pẹ́sà fi sọ́ni kọ̀ọ̀kan wá. Ọlọ́pẹ́ náà fàgbà, wọn náà lájàgbà. Gbogbo bímọ bímọ ọlọ́pẹ́sà jáde ìyàwó lọ́wọ́. Wọ́n fà wọ́n wá pàwọ́ lẹ́kú. Wọ́n fi náà wọ́n tó wá. Ìkókó fọ̀, bàtọ̀ ọ̀fọ̀ bàtẹ́ kó mọ́jọ́ dá lọ sínú ilé ẹnìkọ̀ọ̀kan. Ọlọ́jà jèrè wọn, ọlọ́jà ọlọ́jèrè ara wọn. Gbogbo àtọ́wà yunifásitì ọlọ́jẹ́ ṣàṣeyọrí. Àwọn tọ́wà polytechnic ọlọ́jẹ́ ṣàṣeyọrí. Àwọn tọ́wà college of education NC diploma. Àwọn tó fẹ́ kọ́ wáyéèkì. Àwọn tọ́wà nílé kéwú. Ọlọ́pàá àròjọ àgbáyé àtọ́lẹ̀ ní kọ̀ọ̀kan wá. Oṣù ọgbọ́, oṣù oṣù, ọlọ́pàá tẹ́jú àgbòrò kó dára wá. Súnmọ́lá jùlọ ẹ̀rẹ̀ bí ọlọ́pàá jọ bàjẹ́.
سبحان àdídì wà ní súnmọ́rọ̀ والحمد àti لله gbogbo àwọn àfa àwọn ọlọ́jẹ́ kan wà dáadáa àfa àwọn akẹ́kọ̀ọ́ wa sọ ọlọ́kọ̀ fàbùrù ṣe yí. سبحان الله والحمد لله أستغفر الله الإسلام سورة الأدبية سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله àti bàbá àtàwọn ọmọ ọlọ́pàá tó dé bá wa dáadáa ọlọ́pàá tó ṣe lẹ́yìn wa ọlọ́pàá ìlà ìlọ́gbà أستغفر الله ọjọ́ àwọn elétò ìbẹ̀rẹ̀ láti rí ẹ̀kọ́ ìwà elétò wa pẹ̀pẹ̀sọ̀ kíkà àfa àwọn akẹ́fọ́núwàsọ́ àgbẹ̀kọ̀ àwọn elétò ọlọ́jẹ́ bá wà dáadáa àfa àwọn ayára ọlọ́pàá ìtàkàṣẹ́ wa سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله الله سبحان الله والحمد لله أستغفر الله لا إله إلا الله سبحان الله والحمد لله أستغفر الله ìyàwó ní sẹ́ńtà ló kó bá nígbàdàn bọ́dà máa ṣe fún yín ọgbẹ́ ìyàwó alábàbọ̀ gbogbo wa bá tó pé bá wa láti Kaduna èèwọ̀ àti kọ́rìnì tàǹtì ìgbẹ́ tí wà lọ lóòjọ́ Sunday insha Allah wà sí súnmọ́ra kọ́rìnì tàǹtì ìgbẹ́ tí wà lọ. ọlọ́pàá sàfisọ́ rẹ̀ sọ wa. Inna al-kamala sayyidu wa mujaddidu famathilu tarat bihi About this is fifth. Bàbá ẹ dákun torí àwọn bàbá tó wọlé nìsín Ọlọ́run sọ ọgbọ̀ alẹ́ ìṣẹ́jú báyìí lọ. Wọ́n tọrọ ìyọ̀dá lọ́dọ̀ ọgbọ̀ alẹ́ kan pé ní tó fa sábà bí ohun lábáwá sí àmọ̀lẹ̀ lọ́rọ̀ wa lọ́bí kan. Máikrófóònù wọn lágbà púpọ̀. Ọlọ́mọ sábà kí àwọn àgbàlagbà. Ẹlẹ́gbẹ̀ẹ́ bá wa sábì torí tó lọ́rùn. Èyí tèmi rí púpọ̀. A mọ̀ sọ fún bàbá wọn wà sí Àgbáyé pé ẹ má lọ kò sẹ́nì kankan ní wà sí ìdí àgbìmọ̀ òjò ti rọ̀ bàbá ní ẹ̀sùn bẹ̀ kọ́nà bó jẹ́ yẹn kanáà lábá bẹ́ bá dájú bá yọ̀rọ̀ lọ́wọ́ pàdé wọ́n sí kò rí bẹ̀ mọ́lẹ̀ ní wọ́n á máa pèpè ní àwọn orú èèyàn ló wà ń bẹ̀
kí n tó máa lọ bàbá wa Alhaji àgbà sì bá wíbẹ̀ lẹ́ẹ̀kan sí wasihatahu ọ̀jọ̀gbọ́n kan ló bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní kí bàbá wa international national missioner bàbá wa yára kọ́mọ wọlé ọlọ́run jẹ́ jíjẹ́ nà pẹ̀ dáadáa ọlá àti tóbi ọlọ́run nínú bíbò ní ìdàrú ọlá àjọkọ̀ oṣù ọlọ́run fún tó lásìkò tí bàbá mísánà náà mọ̀ bàbá wa Alhaji ẹ̀rọ ọlọ́run kan sún ìlàlà haki wọ́n wá béèrè lọ́wọ́ rẹ̀ wọ́n ní kámú umuruk ọmọ ọdún mélòó ni ọ́ ó lóun lọ́wọ́ òun ní ọjọ́ orí ó ní asihatu umuri àlàáfíà lọ́jọ́ orí mi àmẹ́lòmí kámú umuruk èmi bàbá ọlọ́run bá ṣe rí yí báyìí ọlọ́run mọ́ fi láwà lójú báyìí kẹ́ ẹ bá sàmínú jímà ọ̀rọ̀ tí wá náà láyọ̀ tí ó ní bí ó ti sọ pé òsàdúà fún òun tí dọ́dọ̀ tí náà torí inú àgbákò tí ma bá dúà láyé ìparun tí ma bá dán bá ń sàdúà fún èèyàn tó wá ní pékè kàn ọ́ kò sì ní dọ́dọ̀ rẹ mẹ́ta ni àmọ́rò lọ́bẹ̀ bàbá ẹ̀rọ ọlọ́run tó wá dákẹ́ wọ́n lọ́wọ́ bèèrè pé èèlò ní olówó ní nígbà tí ó tún dá lóhùn olówó ní gbèsè lọ́rùn àti kéèyàn má ní gbèsè lọ́rùn olówó lọ́wọ́ nù ẹjẹ́ fi yíhun lẹ̀ bàbá bẹ́ẹ̀ tí ṣe náà lẹ́mọ ṣe ó kàwá náà gbogbo wò yí ìjẹ́ ìtamọ́júmọ́ àná sẹ́bẹ̀ náà ni ọmọ mi lọ lé kéwú ní sì ń bọ̀ lọ́nà nǹkan ti dé o àbòsí báńdìrì tẹ́ ń wí wọ́n ti ń dọ́gbọ́n sí kidnapper àbòsí náà ló fa gbogbo ẹ̀ ìwọ́n darí ilé kéwú bọ̀ à ń retí àgbo méje yẹ kó wọlé ààrí èwo ló wá dé nílọrin yìí náà ni o ẹ má ò lè jẹ́ ń dákọ̀ àdúgbò tó dá lè sá fún bẹ̀nísì ìwọ́n ń bọ̀ ọlọ́run ní kó ní sẹ́ẹ̀jì kéèkéé kan lọ́wọ́ àwọn àdètí ọmọ kò dé níbo la mọ̀ yí àyà sí àbó lọ́rẹ̀ ni oníkò lọ́rẹ̀ bàbá ẹjọ́gbọ́ ẹ̀yìn ajárẹ́sì nìkan ẹjẹ́ bọ́ ó wù mí bẹ́ẹ̀ ni tó ní bàbá mo fẹ́ ṣàdúrà fún mo fẹ́ bàbá kéèkéé gbá ńlá ni ọmọ wọn darí bọ̀ wálé àwọn àrètí rẹ̀ yóò dé lágbo méje ìyáwó kò dé lábá tó gbé fóònù rẹ̀ fóònù ń dáhùn àṣẹ́bíṣẹ́ bọ̀ lọ́nà ìkà lọ lójú títí náà ti rìn lọ pé nígbà tí ó tètè rọ́kọ̀ bí tí ma ń ṣe wá gbà mí nì jẹ́ tún rìn súnmọ́ jílẹ̀ báyẹ̀ rọ níṣẹ́ lọ bá gbà kí ní mú wọ́n fẹ́ kí bàbá kan máa fi àdúrà síbẹ̀ ni bàbá national mission ọ̀rọ̀ pé ó ti wọlé bí ó ṣe wá lé jáde àbí tá bá sí ní àbòsí àbí tá bá ń ṣàtúnṣe bí ìkan bá ti délẹ̀ ká máa túnṣe kíákíá ètí pa wá lọ Nàìjíríà nù bíbí náà ìnẹ̀mí ọlọ́run bá dé àti wòlíì ti bẹ́ẹ̀ àtàfà àti mẹ́bẹ̀ gbogbo ní parẹ́ pọ̀ ọmọ wa dé ààrẹ tí ọmọ àrí nígbà tí ó ṣe sáà bí ọwọ́ òru lábágbọ́n ọmọ ọlọ́bá ẹ̀ló ó ní òun ti wà lọ́wọ́ bí pé wọ́n gbé àwọn lọ inú pàlàpàlà kan tí ò sí èèyàn ń bẹ̀ nílọrin yìí náà ni ó nílọrin yìí ni mo fẹ́ tọrọ yọ̀ǹda lọ́dọ̀ bàbá mọ́ra tí àdúrà kékeré kan wọ́n lọ bá fún àwọn bàbá ànábì ó ti wọ́sọ̀ nílé ní gbogbo ẹ̀ kalẹ̀ àwa la tẹ̀lé àfikún mọ́ wọ́n ń dè kí mọ́ wọ́n fún pákí mọ́ wọ́n ọ̀ká kí mọ́ wọ́n bẹ̀rẹ̀ kí
asana bi ti ṣe kalẹ̀ ẹ ti yo ba Nabi Muhammad yo da fún abadi faazo ìtọ́tẹ̀ wọ̀nyí ṣe bàbá ọ̀dáyé wọ́n sọ̀rọ̀ fẹ́ kalẹ̀ wọ́n ní àdúnìyà yá ti ìlànìwára àwọn èèyàn wọ́n wá criticize ẹ̀ káàkiri àṣà Nábì náà sọ wọ́n ní àbá yóò mọ burú sí ni fàáza àsìkòtà zamani ta wà yìí ipa ìyá ti dé o bá ọmọdé ọmọ bá bẹ̀rẹ̀ kẹ́lí láàmọ̀ sọ pé káàkùn ọlọ́run mọ́sàbí sí ìsọ kó gúnlẹ̀ láyọ̀ wà náà kí sùn dà owó òun náà dà àlùbáríkà ti kú ọmọ owó obìnrin ń bẹ̀ wọ́n ti jù wá lọ nísì àbọ̀ ìbọ̀ wọ́n bẹ̀ ọwọ́dòrò làwọn bọ́ mẹ́sẹ̀gì nígbàwẹ́ àgbọ́wọ̀ mọ́mọ́ mẹ́sẹ̀gì làwọn tẹ̀ sí àróhun sùn kọ́nà mo fẹ́ lè rántí sẹ́kẹ́dì pé bàbá sẹ́kẹ́dì jẹ́ lè wọ́n wà sí torí ìfọ̀kànbalẹ̀ ní òsì nígbà tí ó ṣe sáà nígbà tí ó ṣe sáà nígbà tó dé lọ tọ́lọ̀hún yọ ó débẹ̀ àwárí ọ́ní ẹ̀dá pẹ̀sí àwọn báwọn sàdúà àwa ní gbogbo Kùránì tó wọ́n máa sọ́kàlẹ̀ gbogbo àdúrà tó bá mọ̀ máa wí gbogbo ẹ̀ olówó kọ yọ ìgbà tábí ọmọ bá ń bọ̀ níbi ọwọ́ àṣùbà gbogbo police station mọ́ náà police station áhù mi tí bẹ́ẹ̀bí láwọn náà bẹ́ẹ̀bí ṣẹ́wà pínzak lábá ń lọ káàkiri lábá ń lọ gbogbo police wọ́n ní ẹ̀ tún wà tó dúró ìṣẹ̀lẹ̀ sí mi mọ́kàrí ìjọ náà mọ̀ gbogbo hospital tí ń bẹ ní gbogbo police station tí ń bẹ ní Mọ́kà ọmọ lọ sí tàwọn Nàìjíríà náà ló dálẹ̀ mẹ́ èyí tá gbé kò lè náà ló lọ́hun Nàìjíríà kọ́ ló jọ ọmọ gbẹ́jọ ní èyí tí ìwí náà Nàìjíríà náà ni wọ́n máa ṣe tàwáfù òun náà ló sì sọ fún agbẹ́ máàmì ẹ̀já wọn lọ ṣe tàwáfù a sì lọ ṣe tàwáfù òun ni wọ́n ṣe rí kàtí ẹ̀sìn ìbínú Kàábà ti ṣe rí ọ̀nà tó rọ kíka ó pọ̀ òun ó jáde dé ọba ọ̀nà bòmí jáde ni nígbà tí ó bọ́ sọ́wọ́ àwọn Haúsá àwọn wá mọ̀fùdáàtì ibìkan tí èèyàn bá sọnù sí tí èèyàn máa lọ wáyẹ̀ ń bẹ̀ kọ́lá àgbàlagbà máa sọnù Mọ́kà àwa lọ́bẹ̀ àlọ́wò àárí nígbà tí ó sọ torí mi tí mo ń lọ èmi Ọlọ́run ẹ fi wọ́n lẹ̀ wọ́n kúkú rí security wọ́n fi tight ara o kí làwa ní àní gàgà lẹ́yìn Ọlọ́run Zamanu al-khawfi ẹ bá wí pọ̀pọ̀ ẹ̀yọ́mọ̀ mi bàbá ìgbà tí ó ṣe dé lọ́mọ bá ń bọ̀ àbá ní bá ń wọ́ bọ̀ lọ́bá yóò jíṣọ́ bóò ló ṣe rí àṣẹ gbogbo mẹ́sẹ̀jì táwọn àwọn sọ pé mọ́ ṣọ́ọ̀bù bó bá ṣe jáde mọ́ wá gbogbo ọ̀nà ọmọ iná wọ́n try ara rẹ̀ in one try bóhun ṣe snake out pẹ̀lú àlọ́ Ọlọ́run ìgbà tí ó ṣe lábàní àwọn kí ló dé ó ní tó ṣẹlẹ̀ ni pé ó láwọn 17 nínú wọn kó nílọrin yìí aboyún bẹ́nu àwọn ó nígbà tó wọ́n lọ ó níbi fleet báyìí wọ́n kàn fleet sáwọn ó ní bẹ́ẹ̀ wọ́n ṣe lose control nù wọ́n ṣe ju àwọn sínú mọ́tò nù ẹwà ní kókó kan ẹ̀dígè ìtẹ̀fẹ́ bẹ̀rẹ̀ náà ni o ó ní lọ́ọ̀rọ̀ àpá àwọn tó àwọn sínú gbó tí ó ṣe ìjọba òun sọ pé kó kọ́ àti bí bí ṣe mọ́ dí lábẹ́ amọ́ èyí mọ̀ wá ṣọ́ọ̀tì àfà èyí ní ìṣẹ̀lẹ̀ èyí ó dìfẹ́lọ́pù bí ìyá ṣe ń ké tiẹ̀ àwa ni sáàlọ́sùn gbogbo àfà ògbójú rẹ̀ pọ́n ni ó láwọn wọ́n bẹ̀ẹ̀bẹ̀ dìbà inú gbólólóhùn ara pálá lóòrù nígbà wọ́n ti sùn ẹgbẹ́ já fi àdúrà lẹ́fà ọmọ wọn jáde lọ ní ìsìn
bẹ́ẹ̀ sì ẹjá dúà mọ́ wọn lá. فصبروا فإن الله يعرف حالنا ويرجون لدينا العود والصبر بالقدر. ìjọ fi mọ̀ pé àbòsí atọ́kàn àtara àtẹ̀mí láfi ṣàbòsí Nàìjíríà repercussion rẹ̀ ní one day. kí ni ẹwẹ̀ ìjọ tún ṣe lọ́wọ́ yìí nìsí èmi Ọlọ́run tí mo ròyìn tí gbogbo súrà tó kéré tó tóbi jù tó lágbàdíkà jù tó ròyìn nípa pé èmi Ọlọ́run ò bímọ ìwọ mùsùlùmí bó ṣe tó wọnú ìsìlámù tán yányán ó tó lọ bá wọn ṣe kí ni wọ́n ti ń pè é pé ẹni tó bímọ pé ọ̀rọ̀ sọ pé ó bí ọmọ ṣe bọ́ ọmọ Ọlọ́run ọmọ tó máa tó lọ ṣe ni ó dààmú ni. Fasabira inna Allah يعرف حالنا ويهدي لدينا العود والصبر بالقدر. ẹ̀rí ibi tí mo fẹ́ lọ mẹ́ pọ̀ fún tó dé àsìkò ọdún kan náà ní ìsìlámù ní ọdún méjì mẹ́ta jímọ̀ ló sì kẹta gbogbo èyí tó náà bá wọn ṣe ni ó ti di gèfèrí ọdún kúrò nínú ìsìlámù tanyanya àtẹ́bọ́ rẹ̀ wà ládùúgbò ẹjá bá wọn ṣe inú àwọn àgbòsí tó burú jù lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ní ìní forí jìn láyé bí àti láti kìámọ̀ ó ní àṣíríkù bíllà kẹwàá dúró ṣe kẹwàá nígbà ìjọmọ ṣàjọ̀dún kírísímásì àwọn àfáàní ṣalábòsí torí tí wọ́n rí jẹ ẹwà lọ bá wọn jókòó rẹ̀ pé kò mí nìjà wàhálà àwọn àfáàwọn pọ̀ ọ̀rọ̀jọ wájú Ọlọ́run social media náà ní sí ó ti kún fóríṣiríṣi wádìí ìṣe ń fi gẹ́rì mọ̀ òdí èyí azulimu nígbà ẹgẹ́ ìṣòdodo símọ́ ìsímọ́ wọ́n bá gbá àwọn àfáà tó sọ̀rọ̀ Ọlọ́run gidi fún wọn wọn ò ní pè wọn àfihàn tó bá jọ ń ṣe níbo làbò sí òwò owó ni wọ́n tún rẹ́dì kalẹ̀ tó fẹ́ lọ yá wọn àrọmọdọ́mọ ní àfà àwọn tó wọ́n ní kọ́dà wọ́n wá sọ wọn pé kọ́dà àrọmọdọ́mọ 100 ọdún nìsí kò lè bọ́m̀bẹ̀ فصبروا فإن الله يعرف حالنا ويرجو لدينا العود والصبر بالقدر. ibi tí mo fẹ́ lọ púpọ̀ ẹ máa wọ̀ wọ́n gbogbo àwọn tádíkà àtàwọn ayà yìí èmi Ọlọ́run ojú ní kankan yìí ojú òkè mi Ọlọ́run ọ̀nà tèmi Ọlọ́run máa fi ṣiṣẹ́ tèmi yàtọ̀ sí titi yín torí ẹ̀yin máa ń kánjú ṣe gbogbo tẹ́yìn ó bá ṣe ni àmì mi Ọlọ́run yẹ kánjú yìí máa wò pé báyá yóò túbá báyá yóò padà torí ẹ̀dá mi lèmi ni mo dá mo gbọ́ ọmọ yìí إلى رحماني سرا وتعالى قريبا سيأتي الرزق والأمن واليسر. èmi Ọlọ́run àwọn àfọ́ wa ń wo pé bọ́ọ̀lù Ọlọ́run ṣe súnnàtù láì fi káwì bóòlù èmi Ọlọ́run tí mo ṣiṣẹ́ tèmi ṣébí titi ní kò jọ tí èmi Ọlọ́run tí mo ṣiṣẹ́ tèmi ọ̀nà mẹ́rin ni mo gbé gbà àwọn kan pín sí 10 amẹ́jẹ́ ká mẹ́rin fún tó dásùkò tèmi Ọlọ́run mo fi ṣiṣẹ́ tèmi bí bá jẹ oníyà marahilu ni marahilu azulimu fi dúnìyà àwọn olùkọ́ bóò ní ṣe jẹ́ níyà láyé bí gbogbo ẹ̀ ọlọ́mọsà bá kí àwọn alájàgbà ẹ̀dọ́gbẹ̀ bá sábí dáadáa ìjàmá alẹ́kùn yọ́ bá wá sí fún bàbá bàbá ní gbogbo nǹkan ní ó balance ó níbẹ̀ lójú wa ní alìtìkọ́ gbígbẹ̀san ìyà yóò balance wàtílíkà gbòyú tún wọn àwí mọ́tí àjẹ́jì sàwọ́sù a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim أعوذ بالله من الشيطان الرجيم. ó bá wà alájà ìsìjájọ omi torí Ọlọ́run بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا
عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. bá a tún ṣe wá jòkó yìí àwọn òtúbọ̀dọ̀ di àbọ̀dọ̀ tó dàbí wọn mọ́. Bẹ́ẹ̀ni ọlọ́run bí bá jẹ tí bá jẹ alábòsí níyà kò ní dàjì àwọn ilé ayé ilẹ̀ ti jẹ́. Ẹ sì rí ipò tó ti báyìí. Ẹ fojú rí báyìí. Alì ìmọ̀hálì. Ẹ ń lọ lára yóò mọ̀ sí yóò mọ̀ rú pé òun mú jẹ ni. Inú rẹ̀ mọ̀ dùn pé àtúndé lè mú jẹ. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار. Ẹ bá rò pé mi Ọlọ́run mo gbàgbé gbogbo tí wọ́n ń ṣe ni. Èmi Ọlọ́run ìgbàgbé. Gbogbo ẹ̀ ni mo rí sí ìtòpamọ́ fún mi. Mo rí wọn. Gbogbo ẹ̀ mo rí. Ẹjọ́ mọ̀ ṣe èso. Wọ́n mú nílé àwọn ẹnìyàn kejì àti èmi Ọlọ́run. Tẹ́mi ó bá mú yàn. Èmi Ọlọ́run ìlọ lára ní. Ẹjọ́ máa lọ bọ̀ òkòkun tí wọ́n lọ ní bó bá dà wà níbi kan tẹ́ ń lọ. Bẹ́ẹ̀ bá ní gbogbo kọ́tẹ̀jì wa ti ń bẹ lájú kò níyà. Ìyẹ̀yẹ́ mú ni ràn yìí. Ìyẹ̀yẹ́ mú wọ́n máa pa ìdúnsára gànná. Tí ẹ̀sẹ̀jẹ̀bọ̀ tún jẹ́ àtọ̀fọ́n. Nígbà tá a gbọ́ ọmọ kan lọ́bẹ̀ ń jò ní wọ́n wá sọ fún alẹ́ ìlágbó mẹ́jọ lẹ́yìn ìlágbó mẹ́sàn òru wọ́n ní ẹ̀gbọ́n ẹ̀dàkùn tẹ́ bá lẹ́mí ọmọ yìí lẹ̀ transfer rẹ̀ kó yá ẹ̀. Àwọn náà wọ́n tún sọ wọ́n ní ká transfer rẹ̀ kó àwa gbé lọ́dọ̀ private hospital náà nù. Ẹni Ọlọ́run ìlọ lára ni. Ètè tèmi Ọlọ́run ọmọ ilé púpọ̀. Ẹjọ́ máa gbẹ́ sí kúlù tọ́bìhìn súnmù. Gbogbo tó ń pò ló ń jẹ fún wa ní ìwọ ni. Sáwọ́fà ya kúlùhù wọ́n bọ̀ wá jẹ́. Ìwọ̀nba ni bí ó bá sì dé tán ìwọ̀nba ni kẹ́ dárò wọn mọ́. Kọ́mọ fún wa so. إن كيدي متين وأملي لهم إن كيدي متين. Ìtẹ́jú máa bí báwọn ọlọ́pọ̀ sí wí ẹ̀yin jẹmọ́ wá bàbá alájáàdà ẹbá nínà ẹ̀sì bá wí bẹ̀ lẹ́ẹ̀kan sí ìtì máa fi mú wọn èmi Ọlọ́run dàbí yín nítorí pé ẹ̀dá tèmi Ọlọ́run dá yín oníkanjú ní àmì èmi Ọlọ́run oníkanjú ìmú wọn ẹgbẹ̀rún èèyàn kódà àádọ́rin ọgọ́rùn ọmíà mílíọ̀nù kò sí tí ó dà mọ́ mi lọ́dún ọba ti mú ìgbẹ̀sán al-istidraj ẹ̀dẹ́ ìmọ̀ wa dẹ́ sánàdì rájú ìmọ̀ wa dẹ́ díẹ̀díẹ̀ yọ́mọ̀ wa gbádùn inú rọ́mọ̀ wa dùn haifu mẹ́sàn yọ́mọ̀ àwọn náà lọ́lọ́run ṣe léyìí fún un yóò tó mọ́ wá rẹ́ nìkan adélé ìmú jẹ kò sí ni kò ní mọ̀ pé gbogbo èyí tí ń ṣe ní èmi Ọlọ́run ẹ̀dẹ́ ni ìwò Ọlọ́run ni wọ́n mẹ́yìn yóò níbu bí ara hadith sanastadrijuhum
ó ṣe wọn ọmọ yá yìí. من حيث لا يعلمون. Èmi ọlọ́wọ́ ẹ̀dá ní ìwà gbá ọmú ibi tí wọ́n rò kà sí. سنستدرجهم من حيث لا يعلمون. Abábìláì, abáde bíi pé ọ̀kan gbogbo alájọgbọ́ láìpẹ́ yìí. Ìyàwó ọ̀tọ̀kọ, ìyàwó rẹ̀ wà ní oyún. Ní ọmọkọ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan. Ìyàwó ọ̀tọ̀kọ ẹni ó lóyún, ó gbé lọ síìtù, ó wọ́n láwọn ó sọpúrẹ́ṣàn fún. Ṣẹ̀gbọ́n bá sì sọpúrẹ́ṣàn, wọ́n kùn lóorun náà ní. Wọ́n bá kùn lóorun, kúkùn tó lókó lọ, àṣẹ wọ́n fẹ́ yọ fùkú kan nínú ẹ̀dọ̀ inú rẹ̀ ní. Wọ́n yọ ọ́, ó sùn lọ ní. Wọ́n wá yàbá, wọ́n wá sọ fún yí pé ọwá jísáyé tán. Ọmọ tí ń dọ̀ láàmù pé ní. Àmì ètò ọmọ rẹ̀ wọ́n ní kò tí tó bí àbíká ọ̀ràn padà. Wọ́n sì yọ kídìní rẹ̀. Nàìjíríà àmì wọ́n lẹ́ni ìzà. Bàbá rí ní ẹ̀sìn mílẹ̀ èdè mi ọlọ́ ẹ̀sìn àṣà. Bàbá ẹ̀sìn máa ń pọ̀rọ̀ ní. Ọ̀rọ̀ tẹ́ ò sọ fún ìtẹ́ rẹ̀ wípé kò lè rí bẹ́ẹ̀. Ṣé àbọ̀bìláì? من حيث لا يعلمون سنستدرجهم من حيث لا يعلمون. Kí n máa dáwòrò ẹ̀rí àtẹ̀síyìn. Ìmọ̀ wá ṣe lọ́sọ̀ fún ẹlẹ́kẹta rú. Ìmọ̀ wá àfà owó tó kójú ọ̀nà àti dúkìá àti ilẹ̀. Àti ilẹ̀ tó náà lábòsí ni àti gbogbo mọ́tò tó ní lábòsí ni yóò mọ̀ ní pé kò kọ́lá kò ní òrò kan pé èmi ọlọ́ yìí náà ti ṣe ìtọ́nù ìṣètánì lèmi ọlọ́run tó kó sọ́kàn rẹ̀ yóò sàmọ́ lò lọ ni. Ẹ wo tó ti ṣẹlẹ̀ kùrúnà fìràhùn gbogbo ẹ̀ náà ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ẹ tó bá gbà báyìí. موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين وما كانوا سابقين. أبا عبد الله أخذنا بذنبه فمنهم من أرسلنا عليهم حاسبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا الأرض ومنهم من أغرقنا وما كان الله Ìlọrin dákùn ṣe ṣùgbọ́n ọmọ yìí jẹ́ ìtú tí ẹ̀yà kò fọ́lọ́ bí ọ́. Mo ti bọ̀ bá mo ti bọ̀. Àgbẹ̀ bá débẹ̀ ọwọ́ bá débi yẹ́sìlì mú náà ẹ bá ṣe pé Allahu Akbar. Abdullahi dákùn bí táwà yìí tó ṣe ayàlùkùránì náà ni. Báyìí ó ní ẹ̀rí ọwọ́ ni Kọ́rúnà àti Fìràhónà tí ẹgbọ́n tó bá bá sọ títí wa láàrin wa ń bí àṣẹ́dù rẹ̀ ti ṣẹlẹ̀ síwájú àwọn alábò wà á mọ́nà àti wàzírù Fìràhónà tó jọ ń bẹ́ẹ̀ ni àbọ̀ wà bí láì wọ́n lọ kọ́ ní àwọn ọlọ́run àwọn bí ní báyìí náà. Ànábì Musa wọ́n sọ fún wọn, ẹ̀rí ni Ànábì Musa wọ́n ẹ̀rí mẹ́sàn-án wá, kò sáyè léhun mọ́. Àbábìláì, Musa wọ́n sọ fún wọn yí pé, ọ̀pá tí mo sọ kalẹ̀, ìkúntọ́lọ́ àti ọlọ́run ni, ọwọ́ tí mo ti bọ́ bọ́ abẹ́ ni, àfà tó yọ funfun ni, àti ọlọ́run ni, Musa wá ń ka gbogbo ẹ̀. Wọ́n gbọ́, bọ́wà mẹ́sẹ̀ kìlọ̀ fáwà iná ti táa ṣe rí ikú ni, àsó ti ṣẹlẹ̀ síwájú wa rí. Bàbá ìjọ, wọ́n sẹ̀rẹ̀ rí, wọ́n bá gbẹ̀rù mọ́ ní wọ́n ní kí ni, wọ́n ló mọ̀ wá sọ lé ìwọ́n tó pé ìṣojú wa náà wọ́n fi bí ọ.
gbogbo ẹ̀ ti bá wájú àwọn ọlọ́run gbogbo ẹ̀ láti ní mímọ̀ nípa rẹ̀ kí ló wá wí fọ́kùnlá kárúnà àti fìráúnà àwọn méjèèjì ni àwọn ọlọ́run àhọ́sínáàrùn ibi tí nàìjíríà ọlọ́run dákun mọ́ mú wa ń bẹ̀ fún àkásínà àwọn ọlọ́run àwa gbá wọn mú bìdámbí pẹ̀lú ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ni nínú ibẹ̀ nínú wọn oya yọmọ wa mi àbá mọ́nà àdìsáyíná ibẹ̀ nínú wọn táwọn ọlọ́run báwọn àfáà tí ń jíṣẹ́ yìí kò sáwọn nẹ́bí ọlọ́run mọ́ àwọn alìmújẹ̀ dídù rí táwọn bá wà lájàgbà bá ní àmọ́ wí bàbá ìmújẹ̀ dídù ní wọn àlùbáríkà yìí dákun ọlọ́run bí ṣe ń lọ yìí dákun ọlọ́run ìdáwà ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ṣàlékún kẹ fún bàbá ni ẹwò yìí tà ń gbé káàkiri àbá wọ́n àdìsá yìí náà àwọn ọlọ́run àwọn ọ̀rẹ́ sí wọn nínú nígbà tẹ́mi ọlọ́run tí mo kìlọ̀ fún wọn tó tí wọ́n gbọ́ mọ́ wọ́n rẹ́ sí wọn ha sì bá wọ́n wá rọ òjò òkúta lé wọn lérí àbá tí wọ́n lagídí nì tọ́láwò ní gbọ́ nì gbogbo àwọn lọ́balọ́ba wa jù yóò ṣùgbọ́n fi sáhálì wà fi sáhálì ìfihùnlẹ̀ látàmànà afáàní ẹmọ́ fọ́gbà balẹ̀ sí wọn àwọn wo ni zúbágíyí wà láwọ́ mọ́lẹ̀ká àwọn tẹ́ rí ní zúbágíyí tó jẹ́wọ́ bò sí ní wà láwọ́ mọ́lẹ̀ká gbọ́nà ọba jẹ́ ọlọ́lá ni ẹ̀rì yóò ṣùgbọ́n ẹ̀rì wọ́n wà kẹ́ tó díyà yìí ẹwà bọ́ọ̀lì sí ní ọmọ wa lọ́lọ́tún lọ́sí wọ́n wà níjà gbádùn àbòsí ni ní òjò gbádùn àwọn òjò òmórùbónà àtọ́bì táwọn ó jáde lé mútànà kẹrà tó ní dé fìlà kéèyàn má fi mọ̀ wọ́n. فمنهم من أرسلنا عليهم حاصبا àwọn náà kábọ̀ ibẹ̀ nínú wọn ibẹ̀ nínú àwọn ìjọ ti sọ́ ní wùnú àwọn náà àwọn arẹ́ sí wọn sọ àwọn igbe lásẹ́jì táwọn lẹ́yìn àti igbe máa ń pààyàn rí ibi tí bọ́ǹbù wà láyé ìlú mọ́gàdá gbé ní bọ́ǹbù ni wọ́n fi ń fò òkúta wọn ilé táwọn wá níbẹ̀ lẹ́yìn rẹ̀ ọba ṣe gbìn báyìí gbogbo léwọn sì gbìn etí yóò sì sá lọ láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó láì yóò sì àfi ká sákò lé kátó aṣọ pé tọ́lọ́ wọ́n bọ̀ wá bá mi. wà nínú ibẹ̀ mọ́ni àṣàfúnà ibẹ̀ nínú wọn nígbà tí tìbí ní ìjà ìmí ọlọ́run wá dé mo wá ilẹ̀ mo wá yí ipò mọ́ lédi báyìí. abábìnrin láì tá a bá tẹnu bá Al-Qur'ani. ولكن كانوا أنفسهم يظلمون. gbogbo ìjọba ṣe ìtawọ́ náà tá à ń jẹ wọ́n níyà yìí àwọn náà fọwọ́ ara wọn fà á irú ìtawà náà ń ṣe lọ́wọ́ nìsí. kò sí síyáṣà òṣèlú wa kò sí èyí tó dá bẹ́ẹ̀ àbòsí ni àṣọ pé àwọn tí bẹ́ẹ̀ lọ́wọ́ yìí àtàwọn tí ń bọ̀ ká máa ṣe nọ́ọ̀tì láti jọ yìí bí ìlú bá níná tó lómi ìfọ̀kànbalẹ̀ ó bá wa. iná dà láti 1960 nàìjíríà ní náà ṣe dì sí Ghana ń lóná Benin ń lóná ikú wọ́n ní náà ń tàn yín kú ni ẹgbẹ́ wọ́n ní ń tàn yín kú ni. omi jẹ́ríkà làárù kì ní ìsìn gbogbo àdúgbò ti kú ìjà ní oríṣẹ́ ọ̀nà náà dá bí wọ́n ṣe láàrin ìṣẹ́jú mélòó náà ni èmi gádígádá wọ́n wà lọ́ọ̀ dúró sí lọ́nà Ògbómọ̀ṣọ́ ń jò ní ìnàbó náà wọ́n lọ́ọ̀ dúró sí ibi gádígádá ni láti ọ̀nà Ògbómọ̀ṣọ́ wọ́n sì dúró mbẹ̀ wọ́n sì kó wọn lọ núgbò ní wọ́ọ́rọ́ nígbà tí wọ́n dáadé kó bọ́ oúnjẹ ta àbí ní bí ìjọ mélòó kan sí níjẹ̀rin bàbá àwọn ń bọ̀ lójọ́ àwọn ní mọ́tò ọlọ́pàá tí ń pàtrò òun wá ń gbà gbẹgbẹgbẹ báyìí ní wọ́n ń gbà báyìí ní wọ́n ń gbà báyìí mọ́ ní àwọn ìlà àìlàlá ṣe security náà ni. jẹ́ mọ́ lọ́dọ̀ bàbá ìgbòho ìgbò àbá ní amáwọ̀ lẹ́yìn òun búra àbá lóun búra
Àbòsí jẹ́ rí ní táà ń ṣe ni túmú ìwọ ni èébú ni. Wàlá zàlà mùsírù àwọ̀mọ́. Ẹ sì wà lórí rẹ̀ sì ṣe lòdì sí ẹ̀sìn yíwọ́ padà ẹ sì rí pé yà ń jẹ tálíkà ẹ dákun torí Ọlọ́run ayé àkìwìyà ẹ dákun ara ni wá ìjà ń tẹ̀ lágbára gbogbo bí mo bá ṣe débi àgbà fọlọ́run ni àwa ṣètò Ọlọ́run ni ìbọn mi bàtà àbádílé ayé máa sàdá ní kí á mọ̀. Àbáwọ̀ الظلم مشهور ولا زال المسيء مؤوما àròjọ ìfọlọ́run ìlàjà ìyá الدين لا مدين وعند الله تجتمع الرسول. ẹjọ́ bá sì sọ àbábíláì sàlọ́sọ̀tún àásìmùmù lọ́wọ́ yọ́ mẹ́lì kìyàmà ìjọ àwọn mẹ́ta kan bẹ bọ́ ní èmi Ọlọ́run kò sẹ́ni tó làwájá lójú àlìkìyàmà kò sẹ́ni tó làwájá rẹ̀ ta ló bọ́ lọ́wọ́ jà ta ló tó bẹ́ẹ̀ àwọn mẹ́ta tó ní bàbá ẹ̀dá pẹ̀yọ̀ dáì. àásìmù kò sẹ́ni tó bì mí pé ta ni kí ló dé èé ti jẹ́ ta ló kojú Ọlọ́run jọ́nà lọ́wọ́ ẹ lọ yí padà tá à ń sọ fún تجتمع الرسول وعند الله تجتمع الرسول. àwọn mélòó ọmọ pé jẹ́ mẹ́rin sí dábí lóhùn lóòjọ́ àlìkí àmì ìmẹ́lọ̀ bó náà àfà ìta ló bá lọ́hùn jà ó wí láyé bí iná ta ló tó bẹ́ẹ̀ kájọ àjọ gbogbo tí ò ní sí ẹnìkan tí ò ní sí wà níyù kan àásìmòhùn yọ́ mọ̀lìkì yàmù mẹ́ta péré náà alágínà. Allah sátọ̀ àlọ́mù fílẹ̀ ṣìṣẹ́. Abdullahi dákun. Ṣéṣùrù. Dákun. Sátọ̀ àlọ́mù. Sátọ̀ àlámù ẹ̀ ń bọ̀ wá mọ̀. Fílẹ̀ ṣìṣẹ́ àbílẹ̀ tọ̀pọ̀ iná. Ìjọta pàdé lójú àti àmọ̀ ẹ̀rì náà o. Sátọ̀ àlọ́mù fílẹ̀. حساب إذا التقينا وكان عند المليك من الغشوم أبا بلا يجاكم وكان عند المليك من الغشوم gbogbo àtà bẹnu àbá bẹnu gbogbo aláti mọ́ túnbẹ̀. ستنقطع اللهيبة عن أناس. àwọn ònàsí kan bẹ àwọn èèyàn kan bẹ sátà àwọn àwọn àjàkó àbọ̀bìláì àjẹ́dù kúrò lẹ́nu ọ̀pá kí ọmọ wọ́n kí ló ṣe fọ́lọ́ kí ló ṣe fọ́lọ́ àjà ònàsí àwọn èèyàn kan bẹ àjà kí ni kó àdù tí wọ́n rí nì àjẹ́dù kúrò lẹ́nu wọn èmi Ọlọ́run ní ń dára mú ẹ má dárò rẹ̀ ẹ má dárò rẹ̀ ẹ má dárò rẹ̀ dákun. Abá Ibrahim bá súnmọ́ ẹ̀rì rọ́jùlù àtọ́hù ẹni tó pé Ọlọ́run fún lọ́rẹ̀ ọgbùn olówó bú àyà gbogbo èèyàn sì mà tí ò sí rọ́mbẹ̀ fún mọ̀ gádàrà ìmọ̀ tọrẹ ni tó bá tọrẹ wọn tán yóò tó wá lọ sàbòsí fún tọ̀ yóò tó wọ́nà bí ó sì gbá padà ìdílé kò wá ṣẹlẹ̀ ní ó kún ìyàmọ́ tó sì dúró ẹ̀ka lọ́jà àgbà lọ́wọ́ rẹ̀ wá. gbọ́ nìkan ṣẹlẹ̀ Nàìjíríà bá wọ́n sì béèrè 100 million wọ́n láwọn ní 100 million wọ́n tó ní 50 million aláà ní 50 million wọ́n tún yá wọ́n tún gbé àwọn àṣàdúrà lè kí bọ́ọ̀lù òun ṣe yọ nígbà wọ́n yá wọ́n ní nígbà tá a wá rí bàbá mi national mission náà àwọn náà mọ̀ sí nígbà tó wá dé rí 4 million wọ́n ní ẹmọ kó bọ́ ní ju 4 million yìí lọ wọ́n ní rọ ọ̀kadà táwọn fi gbé ẹni òun táwọn fi dénú gbó táwọn sọ ọ̀kadà òun nù ẹ lọ́ọ́ ta ọ̀kadà òun náà kẹ́ fi kún 4 million òun. Allah salila ayyama. Abábílá ìdákun. Salila ayyama. Mo ti bọ́. Anúhùn mẹ́mi taqaddat. Jíjágùjẹ́ mọ́ lọ́dọ̀ ọba. Ìgbòho. Màáni wà rọ̀súmọ̀. Tó máa gbọ́ òun. Sàtòkùnbírúkà. Màáni wà rọ̀súmọ̀.
èyí àlúbà nẹ́bí Muhammad nígbà tí wọ́n sọ fún pé mọ́ṣínì wọn náà láta tàbí sanwó ó ní ajé tó fi kún ó ní irọ́ ní ẹ̀pà ó ní mọ́ṣínì tẹ́lẹ̀ tà ń bẹ lẹ́nu ọ̀nà ilé rẹ̀ bó wọ́n ṣe mọ̀ ọwọ́ ní àwọn òtẹ́ ìfálòkù wọn tuntun ní ẹlọ́ra wa ṣé ìjọba lélẹ́yìn ṣé ìjọba nu adájẹ́ ọkọ̀ yóò kúlẹ̀ bàbá mi ṣẹ́nà ọmọ ká èmi tá bá dénú gbogbo àlúwà nẹ́bà Muhammad èmi lọ́dọ̀ tèmi bí ṣe sọ́rọ̀ bínú mi ṣe ń dúró ọmọ yìí dá ìwé ìwùdàfà bí ṣe dọ́dọ̀ bàbá akọ́lọ́mọkọ̀lọ́ àjẹ́ sọ ìtọ́lọ́wọ̀n bá wí àti tàbí Muhammad bá wí ẹ̀sì bá Yorùbá nẹ́bí ìtò kàn ní ìsìn ẹ̀rì alìhàù tí mo wílẹ̀ kanú ìdí wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n fẹ́ parí ò wà húsìnì zọ́nì àti kéèyàn ní àníyàn tó dáa wà ádámù ìyá kéèyàn sí mọ́ jákàn bí kíni nígbà àdúrà mí ní àsìbábù ìjàbà inú tí wọ́n má dọ́ àgbà ní wọ́n lọ́n ìrọ̀lẹ́ jímọ̀ta wà yìí wọ́n lábẹ́ àwọn bá nábì ṣe ròyìn rẹ̀ pé wákàtí kan bẹ nínú rẹ̀ gbogbo ẹ̀ tó dé bà ní jẹ́ mọ́jà gbé lọ lémọ́ ìlú Nàìjíríà dẹ́kun mọ́sàfihàn ọlọ́gàn balẹ̀ mẹ́ lẹ́lòmíta bẹ́ lọ bá jẹ́ wà lẹ́lòmíta lè lọ́bá àfiwọ́ Ọlọ́run ṣàánú wa lélẹ̀ Nàìjíríà dákun Ọlọ́run ṣàánú wa dákun Ọlọ́run mọ́kànjú pa wá dákun Ọlọ́run ìrònú yìí pọ̀ àfà àbòsí ó sì sọ lómi ìdí ìrònú pé mi tó bò sí dé ẹ̀yìn Ọlọ́run ní bí ó ṣe wínú ẹ̀rí èmi kọ́ mọ́ wá ní Ànábì Muhammad ẹ̀dàkùn mọ́ gba ìyọ̀ndá lọ́dọ̀ àwọn ANSARU-ISLAM bá mi tó bá lọ́dọ̀ àbí bá mọ́ méjì mẹ́ mọ́ méjì ẹ̀dàkùn kò pọ̀ púpọ̀ ṣẹ́tì mọ́dá ẹ̀dàkùn bá yọ́ pé Allahumma ìgbà tí irú eléyìí ṣẹlẹ̀ fọ́ọ̀sà ìsànàbí mọ́ lọlé ọmọ òwò pé kí lọ́kà àdúrà náà ní gbà ẹbá rí pé ẹbá fàfàlábàlẹ̀ Allahumma aṣíbi sílẹ̀ náà jambọ̀ náà jogó ẹbá rí lẹ́gẹ̀ẹ́ sí pé Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ojú báwọn lọ kí ló nira rẹ̀ sí báyìí wọ́n gbà fáyìí ọmọ tí mú kí ní lọ́wọ́ bàbá tí ẹ̀ ń dọ́ṣẹ̀ dádúró dákùn dádúró àgbọ́lá ẹ̀ dádúró kí ló kẹ̀yìn bẹ́ẹ̀ ẹ̀lẹ̀ lọ́gọ́gbọ̀ ilé àdísà ànábì ni àdúrà ànábì ni wọ́n tàṣẹ́ ìsì Yorùbá wọ́n sì kọ́ sílé níwèé ẹbá wílẹ̀ gẹ́gẹ́ Allahumma inna naj'aluka fi nuhurihim wa na'udhu bika min shururihim ọ̀tán bọ́bá pọ̀ wá lójú ọ̀nà wọn ní dọ́dọ̀ rẹ̀ ó parẹ́ ni bọ́bá pọ̀ wá lọ́dọ̀ rẹ̀ wọ́n ṣe kí ni ó parẹ́ ni a gbọ́dọ̀ mọ́mọ̀ ríru eléyìí tá àfojú kànú tíra bàbá èmi wọ́n dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bọ́lọ̀ ti bá mi sí ọmọ mi ní rírí 10,000 naira yìí mo fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ́jà tún gbúrò rẹ̀ mọ́jà fún Ọlọ́run ẹ̀ sì sábì torí tọ́lọ́run ẹ bá mi gbà ń bẹ̀ bàbá wa lálùbọ́sà àwọn náà ní ọkọ̀ máa ń gba wájú ni àwọn náà ní